Àwọn agbébọn tún ṣèkọlù sípínlẹ̀ Kwara, sójà kù àwọn aráàlú fara gbọ́tà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló tún ti ṣòfò ẹ̀mí níbi ìkọlù tuntun tí àwọn agbébọn ṣe ní agbègbè Kermanji níjọba ìbílẹ̀ Kaima nípínlẹ̀ náà lówùrọ̀ ọjọ́ Ajé Monde ọ̀sẹ̀ yìí. Ìwádìí fi hàn wípé ìkọlù táwọn agbébọn ṣe ọ̀hún ní déédé agogo 3 ọ̀gànjọ́ òru ló wáyé lẹ́yìn tí wọ́n kọ lẹ́tà ránṣẹ́ sí agbègbè náà pé kí wọ́n múra sílẹ̀ de àwọn lọ sí wọnú ìbẹ̀rùbojo kó tó di pé ọjọ́ ìkọlù ọ̀hún. Ìròyìn jẹ́ kó di mímọ̀ pé àwọn afurasí agbébọn fi òkùnkùn bojú tí wọ́n sì sọ àwọn aráàlú sí hílàhílo bí wọ́n ṣe ń yìnbọn sókè lákọlákọ. Àwọn ará agbègbè náà tó báwọn oníròyìn sọ̀rọ̀ ní àwọn ọmọ iléeṣẹ́ ológun àti àjọ fìjìláńtè dojú ìjà kọ àwọn agbébọn títí ó fi di agogo 5 òwúrọ̀ ṣùgbọ́n àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò náà farapa lásìkò ìwọ̀yáàjà náà tí ìbọn sì bá ọmọ àjọ fìjìláńtè kan ṣùgbọ́n kò tíì sí àkọsílẹ̀ ipò tí ó wà báyìí. Ọmọ ìlú náà àti ààrẹ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ AK Musa ti wá ké sí ìjọba, àwọn àgbààgbà àti lámẹ̀tọ́ ìlú ọ̀hún pé kí wọ́n tètè wá ojútùú sí ọ̀rọ̀ ààbò tó mẹ́hẹ níbẹ̀. Bákan náà ni wọ́n ti wá figi gún ìpolongo ìdìbò ní agbègbè náà lẹ́sẹ̀kẹsẹ̀.